àgbélébù àlèmí ti wá ọmọ ọba lèmi gbogbo ìtàn pátá nípa ọba gbogbo ẹ̀ la mọ̀ Wasiu tẹ̀ sí ńbẹ̀ so ẹgẹ́nì kankan máa sọ pé Tinubu ó ń wo political power tó ní torí pé ó wò lọ́kọ̀ òun ní godfather as a president ó fẹ́ influence post yẹn àwọn ọmọ Ìjẹ̀bú ni kí wọ́n dìde wọn gbọ́dọ̀ gbà fún òun ṣòro Wasiu là ń wá ìtìjú ni ó máa jẹ́ fún wa tí Wasiu bá jọba o ìtìjú because tout ló máa bọ́ sórí oyè Ìjẹ̀bú yẹn and láti bẹ̀ ọ̀wọ́n tó ti worst jù lọ náà máa du ipò yẹn tó bá yá because wọ́n ti rí as an example pé ó lè make it through so àwọn èèyàn pọ̀ nílẹ̀ wọn bàbá olíjẹkújẹ yẹn ni ká lọ bá wí because ọ̀rọ̀ bá jíjẹ nísìnyí wọ́n fi oyè ìdílé fẹ́ máa ṣe mọ́ wọ́n fẹ́ máa fi owó máa rà á so àwọn ọmọ Ìjẹ̀bú Òde níṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ Ìjẹ̀bú because oyè Àwùjalẹ̀ kò ń ṣe ìtẹ́ lásán ìtẹ́ yẹn lásán fúnra ẹ̀ gangan nílẹ̀ Yorùbá lápapọ̀ ìtẹ́ tó ga jùlọ ni nínú first nílẹ̀ Yorùbá òun ni ìtẹ́ Àwùjalẹ̀ wà and kò ń ṣe pé ìyẹn nìkan Awujale is the paramount ruler for the whole Ijebuland, not only Ijebu Ode. Ijebu Ode no ba o. Ijebu Ode no ba o. The whole paramount land Ijebuland ni Awujale wà fún. And kọ́ lọ wo history Awujale, ilẹ̀ Awujale, ibi tí Awujale ti jáde, ó dé Èkó yìí, títí dé Ẹ̀pẹ́, títí wọ Ìkàtẹ́ tẹ́ rí yẹn. Kẹ́ lọ wo history dáadáa títí kan Ìkàtẹ́ gbogbo àwọn kí ló máa ń porúkọ àwọn àbí àjá yẹn gbogbo bẹ ní ilẹ̀ Àwùjalẹ̀ dé. Bẹ́ẹ̀ ni history covers it. Àwọn nítorí wọ́n ń gbà Èkó òun náà fi gba gbogbo ilẹ̀ yẹn dé gbogbo bẹ́ẹ̀ Àwùjalẹ̀ wọ́n cover títí dé Ìkàtẹ́ láti bí Ìkàtẹ́ yẹn ló ti bẹ̀rẹ̀ lọ sínú Ìjẹ̀bú lọ́hùn. So ìṣòro bá jíjẹ kò tọ́ sí Wasiu mọ̀ kankan ó kàn lo influence ni. Ẹ ṣeun. Mímọ̀ kan tí Wasiu Ayinde tún wá in fact kò yé mi tí òun tó ń pín yẹn wá kò yé mi at all because he has make name he has make everything influence yẹ ó ti ní influence but not pé kó influence ẹjọ wọ́n ti kọrin sẹ́yìn ó ní àbàṣọ orí èdè ẹgbà káfíńyàn jẹ́ lè mọ́mọ́ ó ti jẹ́ lè mọ́mọ́ ó ti jẹ́ sẹ́rí ó ti jẹ́ lè mọ́mọ́ ó ti jẹ́ gbogbo ẹ̀ global face one dídì Sẹ́ríkì. I believe he should stand as one of the Afobaje in Ijebu Ode. If he really knows his right and he stand in Ijebu, he should stand as one of the Afobaje in Ijebu Ode because he has gained this ground in Nigeria as a whole, not even Ijebu alone, in Nigeria as a whole. So what else are you looking for? I don't know because if Ijebu town Ijebu more right one, well, let us move because the charisma is not there, the leadership is not there. It doesn't have leadership charisma. And anyway that work with Leoba over many charisma and a lot of qualities. Wasiu Ayinde is the person that wants to say everything at all costs. He wants whatever he said to be nil. And Oba Okin Shebe, Oba Okin, as in Oba Man Gboran ni Oba Okin sọ̀rọ̀ bí ẹnìkan ikọ̀ sọ síwájú. I don't know what they pay away in your acne telling. Ọlọ́run àgbò at this stage kan. And all of the sample wọn bí ó máa kọjá analyze àwọn kankan few minutes ago. Ọlọ́run àgbò at this stage kan. A máa wá ẹ̀tẹ̀. And all of the fi ẹ̀tẹ̀ yẹn wọ̀n ó tó fẹ́ gba ẹ̀tẹ̀ sí. Ohun tó tilẹ̀ ní airport nígbà yẹn tí plane fẹ́ gé orí ẹ̀ dànù. Ọlọ́run ní ẹ̀mí ẹ̀ lò. Playing Ogorie. I think pé kò bẹ̀rẹ̀ that few months ago. After the things are forgotten. Ṣẹ́rí kò kàn tí ẹ lé ever join àwọn afọbajẹ láíláí torí ìlàmú rẹ̀ ló ń fọbajẹ ń jẹ̀bú. Àwọn tó dẹ̀ ń jẹ́ ìlàmú rẹ̀ ọmọọra wọn. It can never even near being an ìlàmú rẹ̀. Débi tó máa lóun fẹ́ jà. The ìlàmú rẹ̀ are the kingmakers. They are the afọbajẹs. Wọn ò dẹ̀ kí ń fowó ṣe wọn ò dẹ̀ kí ń fowó wọbẹ̀. Ìtàn Ìjẹ̀bú dúró lé lórí kò lè jẹ́ ìlàmú rẹ̀ láíláí. Oyè Ìjẹ̀bú oyè Àwùjalẹ̀ kì í kàn ṣe oyè pé torí pé
mo ní connection ẹni tó bá tọ́ sí tó jẹ́ tó wà tó yẹ pé right ẹ̀ ní tífà mú nǹkan tó yẹ kó go for nìyẹn wọn gbọ́dọ̀ sọ pé àtòrí pé ẹnìkan mọ president rẹ̀ even nǹkan tá a bá jẹ́ kí oyè Awùjalẹ̀ rí bẹ́ẹ̀ is a slap fún gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú fún gbogbo Ìjẹ̀bú lápapọ̀ ní is a slap pé àtòrí pé ẹnìkan mọ Tinubu ló ṣe fi jẹ́ it's a slap. Tinubu tẹsẹ̀ ń dárúkọ yìí gan ẹ̀yìn èèyàn Tinubu bá wù ú ọ̀rọ̀ yìí. Honestly, and I know it might be pé ó mọ àwọn ẹnìkan ọ̀bẹ ẹni tó bá yẹ kó jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan ẹni tó bá yẹ kó jẹ́ ẹni tó bá tọ́ sí mi kọ́ fún kì í ṣe pé torí pé mo lẹ́sẹ̀ mo wọ̀nyọ̀ nǹkan tèmi fẹ́ sọ nìyẹn. tí Alhaji bá dọ̀bá ń sìn ṣé Destiny Boy ní ká ló máa pè fọlọ́rin ni àbí ta ni. kí ló ti sọ rẹ̀ fún alẹ́ àwọn tó ní kó wà sáyé lọ́mọ. àwọn olórin kọ́ fẹ́ ká Alhaji ìjọba kan ṣé wọ́n là kẹ́ òsì bẹ́ẹ̀ ni àṣọ òsì bẹ́ẹ̀ ni. wọ́n fi wèrè wo wèrè òsì bẹ́ẹ̀. Yín lẹ ẹ mọ̀ pé mo ti ní mo fẹ́ pè yẹn fún yín mi àtàntí tó sì la fẹ́ pè. èmi Ọlọ́run ò ní jẹ́ ní òsì mi. Ìbàdàn náà ni o ti máa dúró. Ẹ ṣọ́ra yín ẹ má dárúkọ bẹ́ẹ̀. ọjà Ìbàdàn ló ti máa dúró. àti péjú ẹ ní nǹkan ṣe kí n pe wèrè la fi ń wo wèrè fún yín. èèyàn méje òjò ń pè lẹ́kọ̀ọ́ ó ti dá. King Wasiu Ayinde ìdílé ọba ló ti jáde gbogbo nǹkan láyé yìí orí kádàrá tí Ọlọ́run bá kádàrá ẹ̀ kàn máa débẹ̀ fine àmọ́ àwọn fásilítì tí wọ́n fi ń ṣe ìlú Wasiu Ayinde ò ní àwọn fáǹsì wọn lè sọ̀rọ̀ sí mi kán bú mi lẹ́yìn o àwọn fásilítì tí èèyàn fi ń ṣe ìlú Wasiu Ayinde ò ní kí ni fásilítì tí wọ́n fi ń ṣe ìlú kò ń ṣe owó kò ń ṣe ipò èèyàn mẹ̀kúnnù ó lè dé orí àlééfà kó dẹ̀ máa ṣe dáadáa ju ẹni tó ní owó tó ní ọrọ̀ lọ nílé ayé ẹni tó fẹ́ jẹ ọba àbẹ́ni tó fẹ́ jẹ olórí èdè àbólórí kan á ní àmójúkúrò Tinubu bó ṣe wà yẹn ó ní àmójúkúrò ó ní àmúmọ́ra ó ní ẹ̀mí ìdáríjì Tinubu ò ní ẹ̀mí ìgbéraga ẹ jẹ́ ká sòótọ́rọ̀ tá a bá sọ àákú 75% àwọn ọmọ wa ní Lagos Island 25-30 years ago tó ń jalè tó ń para wọn everything Tinubu ló wò pé instead tán ni máa fi máa dàlú wọn máa ní fúnṣọ lọ́bẹ̀rẹ̀ sí ní create àwọn ibìkan káàkiri tó wá jẹ́ pé gbogbo wọn wá padà ń jẹ́ èèyàn 65% àwọn ọmọ ọ̀tá yẹn ṣẹ́ mọ́ àwọn èèyàn tí wọ́n ti ràn lọ́wọ́ ẹni tó ra irinṣẹ́ fún ẹni tó ń sponsor tó ń lọ school àwọn ìyá àgbàlagbà tí wọ́n fún lówó jẹ every month àwọn ọmọ ọ̀tá tẹ́rítẹ́rì òbí àwọn responsible yẹn. bẹ́ẹ̀ni ìyá mi. ṣẹ́mọ́ ẹlòmíì tí wọ́n ti gba ìsọ̀ fún ní gbogbo Lagos Island Òṣùmú Balógun ẹ̀ tẹ́niyàn ò sanwó sọ tí wọ́n jẹ gbọ́dọ̀ já tíkẹ́ẹ̀tì fún. ìyá mi ajá fún mi ẹ ṣé tẹ̀ bá mi sọ ẹ ṣé. tó jẹ́ pé àwọn olówó tó ní kìmí tó lórúkọ wọn ò ṣe àǹfààní bẹ̀yẹn sílùú. ká ní owó ká ní lárí ká ní ọlá kọ́là ń pè ní olówó àbí gbajúmọ̀ àìmọye lómi tó yẹ pé owó tó wà lákàntì ẹ̀ láyé lọ́run kò ju $1 million lọ bọ̀ ẹni tó ti build nílé ayé ẹ̀ olówó ọlọ́rọ̀ mi ò build ẹ̀. God bless you. but ibi tó bá ga òun làwọn èèyàn máa ń fojú sí orúkọ rere jẹ́ ẹ̀san wúrà àti fàdákà lọ. tí ifá bá mú ẹni tí ò ní ọlá tí ò níran ní akilẹ̀ ìjẹ̀bú yẹn nínú ọmọ oyè kan wípé eléyìí ní miskin gẹ́gẹ́ bọ́n lárúbáwá máa ṣe ń sọ ìjọ́kíjọ́ tó bá ti dé ní adé yẹn báyìí ó máa ní gbogbo nǹkan tẹ́gbẹ́ ní láyé. ẹ gbọ́ mi ìjọ́ tó bá ti dé ní adé akilẹ̀ ìjẹ̀bú yẹn ó máa ní agbára ó máa ní ọ̀wọ̀ ó máa ní owó gbogbo orílẹ̀-èdè àgbáyé lọ sí máa donate fún àtẹ̀tọ́ wà lábroad àtẹ̀tọ́ all the country tí gbogbo ọmọ akilẹ̀ Ìjẹ̀bú wà káwá sọ pé nítorí owó káwá sọ àbí torí pé lágbájá mú fẹ́ kẹ́ ìtumọ̀ ìsàmú